kọ́ ọmọ Ademeto Asiwaju gidi ni ọ́ ò ní dèrò ẹ̀yìn. Àrùn níní ni ò bẹ́ nìkan múlẹ̀, mo dàgbọ́n tí wọ́n ọlọ́jà awo. Ẹ̀jẹ̀ ló ní àwa, ẹ̀jẹ̀ ló ní àwo òye. Màmẹ́jẹ̀ yóò máa jó rẹ̀gẹ̀dẹ̀, màmẹ́jẹ̀ yóò. Ǹjẹ́ ọ̀yẹ̀kú mo bọ́ múlẹ̀ lónìí? Mọ̀mọ́ ṣe dà mí. Torí pé inú bíbí ẹrú ní pẹ̀rú, ẹ̀dọ̀ kúkúrú wọ̀fà báyìí ní pàwọ̀fà, adíábò òfò àwòrán nígbà tí ń bẹ láàrin ọ̀tá ayé. Bíkú bá ń ṣẹgbẹ́ ẹ̀mí pa lẹ́yìn, ọ̀tọ̀ ni ọ̀yẹ̀kú ọmọ sàmí sí. Bí àrùn bá wá ń ṣẹgbẹ́ ẹ̀mí ṣe lẹ́yìn, ọ̀tọ̀ lọ̀yẹ̀kú ọmọ sàmí sí. Gbogbo àlàwé òbí báyìí òní pupa, ọ̀tọ̀ báyìí ni à ń yọ òfò òbí sí. Ikú mọ́pọ̀ máa wo, ikú ti yẹ̀ lórí awo, ọ̀tọ̀ báyìí ni à ń yọ òfò òbí sí. Ikú mọ́ pawó mọ́ o, ikú ti yẹ̀ lórí awo. Ǹjẹ́ ikú yẹ̀ lórí èmi Olalekan Akanji ìkọ́ Asiwaju ọmọ bàbá ń jẹ́ Ògbómọ̀ṣọ́? Ikú yẹ̀ lórí gbogbo ẹ̀yin olùgbọ́ mi, gbogbo ẹ̀yin tí ẹ lè ṣe kẹ́ ẹ mọ́ gbẹ́tò Idan'Dan láyé lórí ìkànnì OJB TV Yorùbá bó bá ti ń di gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Ǹjẹ́ ikú yẹ̀ lórí yín, ikú re yín kété, àrùn ó re yín ìdá, tàrùn tòfò tàìṣe èrí yóò mọ gbẹ́nú ìgbẹ́wò yín ni láṣẹ Èdùmàrè. Ọmọ àwo kò ní ṣàìsàn, ọmọ àwo, ọmọ àwo kò ní ṣàìsàn, ọmọ àwo. Èmi lọ́mọ òṣònú ilé ògbà àlọ́, ọmọ lásà ògbómi tútù rẹ̀. Ẹ̀là òjé ọmọ oyè tẹ́bí, àrídìí ògbólógun, ọ̀kàkà mójóbi níyànjiyànji.
àgbàdo mi lọ́jọ́ ọdún tòní. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ nílùú Ìbàdàn á dé ní Ìbàdàn á mọ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ká tó di pé á tún wá padà sílùú Èkó àbí ọ̀nà tá gbà tọ̀ tá fi ṣètò wa lọ́jọ́ ti tòní àlàálẹ̀ rẹ̀ ni mo ti sọ fún yín. Ìlú Ìbàdàn lákọ̀ọ́kọ́ yà sí ní agbègbè kan tí wọ́n ń pè ní Ìwó Road. Ó ṣeéṣe kó jẹ́ pé ìlú Èkó lẹ ti ń bọ̀ bẹ́ẹ̀ bá ti sọ̀kalẹ̀ lójú ọ̀nà dandan ni kẹ́ ẹ sọ̀kalẹ̀ ní Ìwó Road. Ọ̀nà bẹ̀rẹ̀ Òjé tàbí géètì òun lẹ̀ ń gbà bọ̀ dandan ni kẹ́ ẹ sọ̀kalẹ̀ ní Ìwó Road. Bó bá wá jẹ́ pé ọ̀nà Ilé-Ifẹ̀ òun lẹ̀ ń gbà bọ̀ ẹ dé Ìwó Road nílùú Ìbàdàn. Ọ̀nà tó tún wá ń bọ̀ tẹ̀ bá ń bọ̀ láti tẹ̀ ń lọ sí ọ̀nà Ìwó ọ̀nà Olódó mọ́nà tán agbègbè kan wà níbẹ̀ tí wọ́n pè ní ìyànà chọ́ọ̀chì. Ìyànà chọ́ọ̀chì yìí ibẹ̀ gan-an la ti fẹ́ dúró lọ́jọ́ tìtòní nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ìbàdàn. Orí ọ̀tá mi lè gorí ẹja, orí ọ̀tá mi lè gorí ẹja. Ọ̀rọ̀ Rídíwánù Adéwálé ọmọ tó pa bàbá ẹ̀ tó fi ṣoògùn owó òun náà sọ nípa rẹ̀ lọ́jọ́ tìtòní. Bàbá kò ní Ìbàdàn sọ ṣáájú á padà sí ìlú Èkó níbi tí a ti mọ̀ sọ́npa Bàrí Gold. Ṣé ẹ gbàgbé níbi tá a bọ́rọ̀ iléeṣẹ́ olùdókòwò orí ẹ̀rọ ayélujára tó ń pè ní online business dé níjẹ̀jọ́? Pàápàá ọ̀rọ̀ ń kàn gbọ̀ngbọ̀ngbọ̀n ó kàn iléeṣẹ́ Bàrí Gold and Mine. A ti sọ fún yín níbi tọ́rọ̀ Bàrí Gold dé á gbọ́ yòókù lọ́jọ́ ti tòní. A ti sọ nípa bí wọ́n ṣe ń dókòwò sínú àpò àsùnwọ̀n iléeṣẹ́ Bàrí Gold. Ẹ sì ti gbóhùn ẹni tó já lámòjútó iléeṣẹ́ ọ̀hún ní gbogbo ilẹ̀ adúláwọ̀ ní West Africa bíbá yìí. Bẹ́ẹ̀ náà ni
mo fojú àwọn àwòrán àwọn tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú bàrí gòdì mo fi hàn yín. A sì mú polówó wọn kan wá léyìí tó jẹ́ pé òjòjú ń gbèsè àwọn polówó ẹ̀tàn léyìí tí wọ́n fi ń ta àwọn aráyé jẹ. Ẹ tún gbọ́ tuntun lẹ́yìn ẹ gbọ́ ohùn àwọn tí ó jẹ́ olùbádòwò àwọn éjẹ́ǹtì wọn. Bẹ́ẹ̀ náà ni ọkùnrin kan ti ẹ̀wà tó jẹ́ pé gbogbo aráyé ló fojú sí lára. Wọ́n rò pé òun gangan ló jẹ́ bàrí gold. Kí ni tárákùnrin yìí sọ? Gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀ọ́ lọ́jọ́ ti tòní. Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá yòówó Orí eku, orí ọ̀tá mi lè torí ẹja, orí ọ̀tá mi lè torí ẹyẹ, orí ọ̀rẹ́ mi lè torí ọ̀tá mi. Àjò nínú iná ò mèrè, àjò níbodè ọ̀run ò ráúráú. Wáyé kù, wáyé, wáyé kù, wáyé, ẹ̀jẹ̀ lómi àwa, yéyé, ẹ̀jẹ̀ lómi àwo, yéyé, ẹ̀jẹ̀ lómi àwa, yéyé, ẹ̀jẹ̀ lómi àwo, yéyé. Màmẹ́jẹ yóò máa jó rẹ́gẹ́dẹ́, màmẹ́jẹ yóò máa fi kún wọn yéyé ní apanimayọ̀dá. ìlú Ìbàdàn láwa o ní agbègbè kan tí wọ́n ń pè ní ìyànà chọ́ọ̀chì. Ìyànà chọ́ọ̀chì mo lérò pé àdúgbò yìí kì í ṣe òmò, kì í ṣe nǹkan tí ó pamọ́ nílùú Ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀. Ọ̀dọ́mọkùnrin ọmọ 20 ọdún kan olówó sùnsùnsùn ló bá mú okùn àtọ̀bẹ ó sì fi pa bàbá tó bí wá sáyé nítorí kíni nítorí kòtókòtó, nítorí àjẹ àmú, nítorí àṣegbajúmọ̀, nítorí pé a fẹ́ ṣe fùlẹ̀ǹgẹ̀ láwùjọ. Rídíwánù Adéwálé bó ṣe porúkọ ara ẹ̀, ọmọ 20 ọdún péré ni. Rídíwánù yìí ló jí lóòrọ̀ ọjọ́ kan kùtù wàì ló bá mú okùn àtọ̀bẹ ó kì sápò ó sì sọ bàbá ẹ̀ dáadáa. Àwọn ọmọ àdánwò. Ló bá mú okùn ó sọ bàbá ẹ̀ dáadáa, ló bá mú bàbá yìí ló bá fún un lókùn pa. Bẹ́ẹ̀ ló fún un lókùn pa òun, ó yí ọ̀bẹ ó fi gé ọ̀pá nǹkan ọmọkùnrin bàbá tó bí lọ́mọ. Bó ṣe wá gé tán ó fi bàbá ẹ̀ lẹ́nu àgbàrá ẹ̀jẹ̀, ó bá gbọ́dọ̀ babaláwo lọ. Ṣé nǹkan tá a ti ń retí tẹ́lẹ̀ kọ́lọ̀ mọ̀ fún wa lọ́mọ kọ́mọ ọmọ àṣàrẹ́bù. Wọ́n pa gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn o, wọ́n gbé ọ̀sẹ̀ lé Rídíwánù lọ́wọ́ kó lọ máa wẹ̀ ẹ́. Ṣé ìgbàgbé
ọmọ 20 ọdún tí ìbá ṣe pé ayé di bó ṣe dà ayé di bákan ó dojú kejì kí ni tọ́mọ 20 ọdún tí ì lè sọ nípa ìgbádùn ayé ẹ̀yin òbí ọ̀rọ̀ náà wà lọ́wọ́ kálukú wa o ẹ jẹ́ ká gbìyànjú á fi nǹkan tó dáa ká fi kọ́ ọmọ wa ẹ jẹ́ ká máa fi kékeré ká máa pé kàn rókò kó mọ́ bàa di tí ó máa gbẹbọ léyìí tí ó bá dàgbà tán Ridwan Adéwálé aṣíwájú gidi ni ọ́ mò ń bọ̀. ò ní dèrò ẹ̀yìn. Ọ̀gbẹ̀rì ṣígbà wo ṣígbà wo ṣígbà wo. Ọ̀gbẹ̀rì ṣígbà wo. Òkùnkùn lọ́pọ̀ ní Máyọ̀dá. Ṣàṣàṣà ṣígbà wo. Ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ṣígbà yé. Ọ̀gbẹ̀rì ṣígbà yé wà fúnlé o. Ridwan ṣekú pa bàbá ẹ̀ o ó sì do ẹ̀yà ara bàtà tó bí lọ́mọ ó gbalé babaláwo lọ wọ́n pa gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn wọ́n gbọ̀sẹ̀ padà fún pé kó lọ lò ó. àwọn ará àdúgbò tó kẹ́fìn bàbá ìgbà tó wọlé lágbọ̀n ọ̀nì wọ́n wá rò pé àmọ́ tí èyí lágbájá kí ni tó ṣẹlẹ̀ àwọn ni wọ́n wọlé náà rí pé bàbá Ridwan ó ti tàtẹ́ òun ń pa á tẹ́rù tó ta ń pa yìí kì í ṣe pé látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá wọ́n rí inú àgbàrá ẹ̀jẹ̀ wọ́n yẹ̀ wò fínífíní wọ́n rí pé nǹkan kan ti nù nǹkan ọmọkùnrin rẹ̀ ti sọnù lélẹ̀ náà bá fi táwọn ọlọ́pàá létí inú ìwádìí wọn lọ́wọ́ ti tẹ Ridwan àti ẹ̀gbọ́n tiẹ̀ sọ fúnra ẹ̀ ó ti náwó díẹ̀díẹ̀ ó sọ pé owó kan òun lálàá owó ó sọ̀kalẹ̀ láti ibìkan sí ibìkan babaláwo ọ̀hún wá sọ fún un pé òun ó padà rí owó torí ìgbésẹ̀ ni kí ni Ridwan sọ á padà fojú ẹ̀ léde ṣùgbọ́n ẹ jẹ́ ká gbóhùn rẹ̀ ná ò ń bọ̀ mi ò tí ì dé. Ridwan Adéwálé ọmọ ìlú wo ni ọmọ Ìbàdàn ni ọmọ Ìbàdàn ni ẹ ní àdúgbò wọn Ìbàdàn ní ìyànà church ìyànà church àbí ṣàwò ní ní ìyànà church ní ìyànà church ìlú wo ló ń gbé tẹ́lẹ̀ kó tó di pé ó dé Ìbàdàn Ọ̀ṣọ́kó ni mo ń gbé ní ọ̀dọ̀ àwọn òbí mi lọ́dọ̀ àwọn òbí ẹ̀ bẹ́ẹ̀ ni kó tó di pé mo kó mi bẹ̀ wọ́n wá sí Ìbàdàn wá kọ́ iṣẹ́ ládùúgbò wo ní Ọ̀ṣọ́kó Òkè Odò ní àdúgbò wa ní Ọ̀ṣọ́kó yẹn ládùúgbò yín lọ́ṣọ̀kó Òkè Odò níbẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ kó tó di pé ó padà dé níbi àìríjẹ ibi gàngàn báyẹn ni mo fi wò pé mo fi gbà lérò pé bóyá ti máa gbé gbọ̀nà yẹn pé bóyá yóò yà ìwọ ti tó ọmọ ọdún mélòó báyìí ọmọ 20 ọdún ni mí ọmọ 20 years bẹ́ẹ̀ ni ní ẹ lọ́dún yìí báyìí ní ọdún yà ó lágbára kí ni tó wá rí tó fi jẹ́ pé ìjọ tó pa wọ́n yẹn kí ni àwọn nǹkan tó lò tó fi pa wọ́n. nǹkan tí mo lò ní okùn àti ọ̀bẹ tí mo fi rẹ́ tó fi rẹ́ wọn kí ló rẹ́ lára wọn jọ yẹn. okùn àti ẹkùn ni mo rẹ́. Ta ló lọ fún. babaláwo tí wọ́n ti rẹ́. tí wọ́n fẹ́ ṣiṣẹ́ fún ẹ ìjẹ́ wọ́n ṣe iṣẹ́ oògùn owó yẹn fún ẹ. ìgbà tí mo fún wọn mi ò wọ́n ní kí n padà wá gbà ni ìgbà tí mo rí mo sì padà lọ. ṣó o padà lọ. mo padà lọ gbà. kí ló lọ gbà ń bẹ̀ ń jọ yẹn. ọṣẹ ni wọ́n gbé fún mi. ọṣẹ ni wọ́n gbé fún mi. ọṣẹ lásán. ọṣẹ. wọ́n pé kó lọ máa wẹ̀. bẹ́ẹ̀ni. táìmù wọn ló máa wẹ̀. òru.
bí ọwọ́ aago kan. bí ọwọ́ aago kan nígbà tó wá wẹ ọṣẹ yìí kí ni àwọn àpẹẹrẹ tó rí àti pé ṣé o ti lówó báyìí. bí mo ṣe rí nípa àwọn nǹkan tí mo rí lẹ́yìn ìgbà yẹn tí àwọn àmì ara sọ mí gbọ̀ngbọ̀n gbòòrò àmì ara sọ mí. nígbà àmì ara sọ yẹn ìjẹ́ owó dé. mo wá rí pé bí owó ń balẹ̀ síbì kan àwọn ibi tó wà yẹn gangan tó ń balẹ̀ sí yẹn gangan ní mi tí mọ̀ wọ́n sì sọ pé màá padà mọ́ bẹ̀. wọ́n ló padà mọ́ bẹ̀. padà mọ́ bẹ̀. àmọ́ nígbà tí owó kan dé ọwọ́ tiẹ̀ àwọn owó wo èló ni àwọn owó tó dé ọwọ́ ẹ̀ létà. àwọn change bíi 50,000. 50,000 100,000. àwọn owó bàbá náà ni. kí ló fà àwọn owó yẹn ṣe nígbà yẹn. a ná fún ọ̀rẹ́ a sì fi jẹun sí gbogbo ẹ̀. ẹ fi jẹun ìjọ náà fáwọn àbúrò rẹ àwọn. ìyẹn náà ni mo sọ a fi gbéra wa a fi jẹun díẹ̀. ẹ fi gbéra yẹn owó change yẹn lọ. kó tó di pé change yẹn tún lọ. nísìnyí báyìí kò sówó kankan lọ́wọ́ ẹ mọ́ báyìí. kò sówó. kí ni àmọ̀ràn tó lè fún àwọn ará yòókù ẹ tí wọ́n ń sáré kiri lọ́mọ ogún ọdún báyìí àbí jù bẹ́ẹ̀ lọ. mo gbà wọ́n lámọ̀ràn ká má wo ìwà tèmi bẹ́ẹ̀ mi ṣe ká má wò ká má fi ṣe wo ìwà tiwọn torí ọ̀tọ̀ọ̀tọ̀ la wáyé bá a ṣe wáyé nǹkan la máa ṣe. mo gbà wọ́n nímọ̀ràn pé kán dúró de àkókò tiwọn. kí wọ́n dúró de àkókò tiwọn. tọ́lọ́mùbá pé wọ́n ó lówó wọ́n sì wáyé wọ́n sì padà lówó náà. tó túmọ̀ sí pé o ti fọwọ́ ara rẹ pa bàbá rẹ báyà bí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ni. kí lo rò páwọn ọmọ tiẹ̀ náà lè ṣe fún ẹ tó bá padà bímọ lọ́la. ìgbà tí mo ti ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé téèyàn bá ṣe pé lèyìn ó gbà téèyàn bá ṣe fún bàbá èèyàn òbí èèyàn lèyìn ó gbà padà. lèyìn ó gbà padà. orúkọ tiẹ̀ lẹ́ẹ̀kan sí. orúkọ tèmi ni Ridwan láti ìlú Ìbàdàn. ìlú Ìbàdàn. ṣé ń gbọ́ gbọ́rọ̀ burúkú. Akanji kan ọmọ Ademeto Asiwaju gidi ni ọ́ ò ní dèrò ẹ̀yìn. tiẹ̀ ló fẹ́ sọ fún pé yóò padà kí ni tó àrídájú pé yóò padà bímọ àbí yóò bọ̀ nínú ìkókó rẹ̀ sí Ridwan Adéwálé torí àgbà ànáwó àṣàfihàn ayé ó ṣèkúpa bàbá rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ o gbogbo bímọbímọ báwo lẹ ṣe ń kọ́ ọmọ yín sí ọ̀nà owó lẹ́fi gbà kọ́mọ yín kó tó di pé ìṣẹ̀lẹ̀ àwùjọ yóò padà gbé lọ ọ̀nà owó lè gbà tọmọ yín sọ́nà ṣé ẹ̀ka ń gbọmọ yín láàyè láti dàpọ̀ máwọn ọ̀rẹ́ kọ́rẹ́ àbí ọ̀rọ̀ Yorùbá ní sọ̀rọ̀ ẹ̀rẹ́ hàn mí kí n lè sọ̀rọ̀ èèyàn tó jẹ́ fún mò ń bọ̀. àjọ nínú iná ò mèrè àjọ ní bòde ọ̀run ò ráúráú wáyé wáyé wáyé
pé a padà sílùú Èkó níbi ọ̀rọ̀ àsọpatì wa. Barry Gold and Mine ọ̀là ń bá bọ̀ níwòyí ìjẹjọ. Iléeṣẹ́ tí ó ń sọ ogún dogójì wọ́n ní àwọn ń ṣe ìrónilágbára fún àwọn tí wọn ò rọ́wọ́ orí tó láwùjọ. Iléeṣẹ́ tó mọ̀ nípa góòdì àtàwọn nǹkan bíi ohun àmúṣagbára bíi irin àti bàbà ó ní nǹkan táwọn ń ṣe níléeṣẹ́ àwọn, ṣùgbọ́n àwọn agbétò ọ̀hún kalẹ̀ láti fèsì ìrólágbára fún àwọn tí kò rọ́wọ́ tó, kò rọ́wọ́ mú kọ, kò rọ́wọ́ orí láwùjọ, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín níwòyí ìjẹjọ. Wọ́n ní orílẹ̀-èdè Canada làwọn fìkàlẹ̀ sí. Ẹ mọ̀ wá wà àwọn ọ̀ǹkà yìí, ṣé àkúkú gbọ́n tó ẹni tó ń sọ ni? Wọ́n ti ṣe gbogbo ètò pátá. Nígbà tí kálukú ò mọ̀ ṣèwádìí, gbogbo ibi tí wọ́n láwọn wà náà ni wọ́n ń bá wọn. Gbogbo àwọn nǹkan tí wọ́n láwọn ń ṣe náà ni wọ́n ń ká mọ́ wọn lọ́wọ́. Báwo la ṣe wá tẹ́ní tìkà láì fura? Báwo la ṣe ń fọ̀tá ṣọ̀rẹ́ láì tiẹ̀ hàn lójú rẹ̀? Báwo la ṣe ṣe é tẹ́ni tá a gbójú okùn lé tó fi wá dẹni àgbà? Àbí tí ìbá ṣe pé imú níkà tí ò jẹ́ ká gbóòórùn àṣejù, gbogbo èèyàn tí ó dòwò pọ̀ pẹ̀lú Barry Gold wọn ò bá wọn kán lùgbẹ̀yìn tó bá yẹ pé imú ò níkà. Àbí sẹ́nìkan lè fura pé àwọn alọ́nilọ́wọ́gbà oníjìbìtì orí ẹ̀rọ ayélujára òní Barry Gold wọ́n ti ṣàṣepé iṣẹ́ wọn, iṣẹ́ àmúrelé wọn wọ́n ti ṣe é kó tó di pé wọ́n padà wá sójú ayé láti wá tan ogunlọ́gọ̀ ọmọ ẹ̀dá ènìyàn jẹ. Barry Gold and Mine International ó lágbára. Mo sọ fún yín pé ọkùnrin kan gbogbo ayé fojú sí lára nígbà tí ṣèkèṣèké dàdí. Mo sọ fún yín pa ọkùnrin kan tí wọ́n fura sí. Kò sí nǹkan méjì tó jẹ́ kán fura sí ju pé wọ́n rí i pé ọ̀pọ̀lọpọ̀ owó ló wà nínú àpò ìdókòwò rẹ̀ pẹ̀lú Barry Gold. Ọkùnrin yìí wá sọ̀rọ̀, ó ní kí ẹgbọ̀n kan tó sọ lọ́jọ́ ti tòní. Ẹ́jẹ̀ǹtì wọn kan náà wà tí ẹgbọ̀n rẹ̀ lónìí náà ni kò ní dọ̀la. Àáfàá Barry Gold, kí ni tó ṣẹlẹ̀? Kí ni tí wọ́n sọ? Ẹ jẹ́ ká gbọ́ ní sísẹ̀ǹtẹ̀lé.
sọ fún yín pé á gbóhùn àwọn ẹni yìí ní sísẹ̀ǹtẹ̀lé lórí ètò Idan'Dan láyé lórí ìkànnì OJB TV Yorùbá níbi tí a ti ń tẹ́ pẹpẹ ètò lọ́jọ́ ti tòní. ẹ̀jẹ̀ á ṣe báyìí ẹ̀jẹ̀ á gbọ́n tí àáfàá tó bá wa sọ. Hello, ẹ káàárọ̀ o. Mo kí gbogbo ilé o. Àjíǹde ara náà jẹ́ o. Orúkọ tèmi ni Abọ́ládé Idris tí gbogbo ayé mọ̀ sí àáfàá Mẹ́rájì. Mo jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tó ṣe ìgbọ̀wọ́ bárígò ní nǹkan bíi oṣù tó kọjá lọ. Barigold online business ní àkàsí tí a dẹ̀ ṣe ìwádìí pàtàkì jùlọ lórí ẹ̀ ká lè fi fìdí ẹ̀ múlẹ̀ pé bóyá ayédèrú ni àbí òdodo ni. Ṣùgbọ́n gbogbo ìwádìí tá a ṣe lórí ẹ̀ nígbà yẹn lọ́wọ́ nìkan bí oṣù 3 sí 4 sẹ́yìn tí mo bẹ̀rẹ̀ a rí i wípé gbogbo nǹkan tó ń sọ fún wa bá a ṣe ń ṣèwádìí káàkiri àgbáńlá ayé lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú fóònù wa tá a fi ń ṣèwádìí gbogbo ohun tó ń sọ fún wa à ń bá bẹ́ẹ̀. Ó sọ fún wa pé Canada ló wá ṣe Google search abáde Canada a rí company yẹn ní Canada. Ó dẹ̀ sọ fún wa pé àwọn operate ní Nàìjíríà a rí àwọn ibì kọ̀ọ̀kan tí wọ́n ti ń operate lóòótọ́ ní Nàìjíríà. Ó fi wá pé headquarter ń wà ní Akwa Ibom a ṣe Google search a bá ọ́fíìsì wọn ní Akwa Ibom ní òtítọ́ ní òdodo. Èyí ló jẹ́ ká mọ́kàn wípé eléyìí ó ti tó ní nǹkan tó máa gbà wá kúrò nínú ìṣẹ́ àti òṣì tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Gẹ́gẹ́ bí òun náà tó ṣe máa ń sọ fún wa wípé ètò yìí àwọn gbé kalẹ̀ wípé gold ni wọ́n ń ṣe ní orílẹ̀-èdè náà wípé gold ni àwọn fi owó wa manufacture gold copper àti oríṣiríṣi nǹkan amáyédẹrùn àwọn ń tà sí ọjà àgbáyé káàkiri ní nǹkan tó ń ṣe àwọn èèyàn ní àǹfààní wípé nínú èrè táwọn rí àwọn tí ń fún wa ní owó tí àwọn ń fún wa. Pẹ̀lú gbogbo ìwádìí tá a ṣe a rí pé bóyá ó ṣeé ṣe kó jẹ́ òdodo nìkan tí ó ń sọ. Èyí ló fà á tá a fi tọkàn àtara tá a fi ṣe nígbà náà. Ṣùgbọ́n bàrà ó jí sí wa ní bàrà ó kàn sí wa lójijì la máa rí pé gbogbo nǹkan tí ó sọ fún wa ó ti di nǹkan tí ó yàtọ̀ sí nǹkan tí ó ń sọ fún wa ní àtìbẹ̀rẹ̀. Ó di pé ìwọ tó ló gbé nǹkan lẹ̀ ní fún àwọn mẹ̀kúnnù ó ti ń fi owó tó gara ó ti ń fi sí i. Ó ti di pé gbogbo ẹ̀ ń yí bìrì ó gbé promo kalẹ̀ ká máa ra promo a bẹ̀rẹ̀ sí ní ra promo lóríṣiríṣi nígbà máa kọ́ bẹ̀rẹ̀ lórí promo ó bẹ̀rẹ̀ lórí promo ní 60 days promo oní 40 days promo oní 20 days. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tó fi ń gbé promo yìí wá àárò kàn sí pé ó lè jẹ́ ayédèrú tàbí wọ́n fẹ́ lù wá ní 419 because à ń fojú ìwé pé gbogbo nǹkan tó sì ń ṣe yẹn ó sì bá déédéé wa. Ṣùgbọ́n gbogbo information tó ń fún wa tábà tún lọ wò lórí news àtúbà bẹ́ẹ̀ wípé gbogbo nǹkan tó ń sọ fún wa bẹ́ẹ̀ náà ló ṣe ń rí. Èyí wá jẹ́ kó jẹ́ ìyàlẹ́nu fún wa nígbà tó débé kí nìyí bìrì tó wá gbé promo ọlọ́jọ́ 3 ọlọ́jọ́ 4 ọlọ́jọ́ 2 nígbà tó promo ọlọ́jọ́ 3 ọlọ́jọ́ 4 ọlọ́jọ́ 2 tó fi wá di tẹ́lẹ̀ ẹ̀kan ìgbà yẹn la wá rérò tó ń rọ̀ wọnú Barigold. Àṣé láti ìgbà yẹn lòun náà ti ń gbègbèsẹ̀ láti lù wá ní 419. So bó ṣe jẹ́ nìyẹn o olóòtú a ní bọ́ sọ́wọ́ ẹni tó máa lù wá ní 419 o a ní bọ́ sọ́wọ́ ẹni tó máa
tó máa gba nǹkan ní wa lọ so bó ṣe jẹ́ nìyẹn gbogbo àwọn ẹni tí wọ́n wá bọ́ sí orí ipò yìí tí wọ́n bọ́ sírú àyè yìí tí bá rí gòkè gbé wọn lówó lọ ọlọ́run aláàánú jùlọ á fi ọ̀pọ̀lọpọ̀ á fi rọ́pò fún wọn pẹ̀lú ògo náà so bó ṣe jẹ́ nìyẹn. tó ṣe ń gbọ́ torí wọn a mọ̀ ní mo kó ó lápẹ̀rẹ̀ ọ̀rọ̀ bàrí gòdì lẹ ti gbọ́ lẹ́nu àáfàá tó jẹ́ ẹ́jẹ̀ǹtì nílùú dọ̀pẹ̀mú kínní kan ni ò ní pé nígbà míì ibi téèyàn bá fojú sí ọ̀nà kì í sábà gbàgbé lọ. Akanji kan ọmọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló fòrò sí wọ́n ti kà kún oúnjẹ àjẹgbálẹ̀ ṣùgbọ́n ẹni tó ń sọ ni a lè gbọ́n tó mo sọ fún yín mo ń wá ohun ẹni tí mo ní wọ́n fojú sí lára bàbá rí lè lẹ́yìn ní fẹ́rẹ́fẹ́ àkúpadà mú wá lè tí ẹ mọ̀ gbọ́ kí gbogbo nǹkan tá à ń sọ yìí kó lè bá a jẹ́kọ̀ọ́ fún gbogbo wa ni. Lẹ́jà fún ká mọ̀ wà lójúfò ká mọ̀ fura lórí gbogbo ìta bá fẹ́ dáwọ́lé àwọn jìbìtì pọ̀ ń ta bí mo ṣe máa ń sọ sọ́ni bá rìn kò sọ́ni bá rẹ́ ẹ jẹ́ ká máa gbìyànjú ká mọ̀ tọpinpin ìta bá fẹ́ sí àní gbọ́ sọ́wọ́ alágbèdá o ẹni tí ò tí ì tó tí gbogbo wa ń gbàdúrà kó tún ṣẹ́kù sí olè kò ní gbọ́ wa lọ́wọ́ gbà ó. tó àwọn lọ lẹ́yìn ká tó lè padà wá níwòyí ìjọ mẹ́jọ. mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ìkànnì tó gbọ̀n tó ń gbàwòrán mi sáfẹ́fẹ́ ó jẹ́ bí Media International ẹ̀ṣẹ́ ẹkú ìrónilágbára ẹkú tó lè dá tí gbogbo wa jọ ń sìn kò ní burú fún wa o bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ fún gbogbo wa láṣẹ ìgbìmọ̀ títí ọjọ́ mẹ́jọ táàkó máa mú tuntun wá fún yín lórí ìkànnì OJBTV Yorùbá níbi tá a ti ń tẹ́pẹ́pẹ́ ètò Idan'Dan láyé orúkọ mi ò yí padà Asiwaju yín rèé Olalekan Akanji ikọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rọ Ògbómọ̀ṣọ́ mo kì í pé títí ọjọ́ mẹ́jọ Oòduà ó gbè yín o yóò gbèràn mi láṣẹ ìgbìmọ̀ rẹ̀. kí n tó máa lọ mo ṣe ń dágbére fún yín mo ń fi àsìkò yìí kí bàbá wa alàgbà Túnbọ̀sún Ọ̀làdàpọ̀ Odídẹrẹ́ Akéwì Odídẹrẹ́ ayé kò tọ́ Akéwì ààrẹ onírètí ilẹ̀ Ìbàdàn pátápátá ààrẹ onílẹ̀ Ìbàdàn bí ọba àbòmí mi
kú àṣeyẹ ẹ kú àjọ̀dún oríkádún 100 ọdún lókè èèpẹ̀ ẹ sọ 100 ọdún lẹ́nìí pẹ̀lú àṣẹ Èdùmàrè ẹ̀mí yín tó sọ 100 yóò ṣàádọ́rùn yóò tún sọ 100 pẹ̀lú àṣẹ Èdùmàrè. À ń kí yín lórúkọ iléeṣẹ́ OJB Media International àti gbogbo òṣìṣẹ́ tí ó ṣiṣẹ́ iléeṣẹ́ OJB Media International la fi ń kí bàbá wa làgbà Ọlátúbọ̀sún Ọládàpọ̀ gbajúgbajà akéwì gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ apèdè mọ́pẹ̀tìṣẹ́ àti olùgbé àṣà Yorùbá lárugẹ ó ní bàbá wa Túbọ̀sún Ọládàpọ̀. Ààyè tí ò gbà wá lẹ́yìn lórí ètò wa ẹ jẹ́ ká sọ tiwa ń jọ Sunday ẹ gbọ́n pa ìtàn ìrírí ayé bàbá ẹ gbọ́n pa díẹ̀ ẹ mọ̀ pé wọn èkúkú ṣàjèjì lórí ìkànnì wa a kò gbọ́ nípa ìjọ Sunday tó ìlọ́yà ìléyà kò fẹ́ máa lọ títí ọjọ́ mẹ́jọ òjò gbè yí o yóò gbèràn láṣẹ.